ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé bó bá ṣẹlẹ̀ sí ọ fi kọ́gbọ́n àríkọ́gbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n jẹ́ amòye àríkọ́gbọ́n bó bá ṣẹlẹ̀ sí ọ fi kọ́gbọ́n àríkọ́gbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n jẹ́ amòye àríkọ́gbọ́n kọ́gbọ́n nínú ọ̀rọ̀ sísọ kọ́gbọ́n nínú àṣìṣe. Afa Said, Náà, lórí ọ̀rọ̀ àsọtì. Ọtí gbọ́. Bẹ́ẹ̀sì ni sì ti. aláfàfà kẹlẹ̀. Àbí tí ìbá ṣe ẹ̀gbọ́, òní ń pa ọ̀rọ̀ wa ó ti gbọ́ ti ìgbà. Ojú wọn tó wù mí nà, tí tó bá wù mí ni máa ń béèrè fún mi ò ń gbà tó bá fagídí fún. Wàhálà. Kì í ṣe pé mi nífẹ̀ẹ́ mi láti ilẹ̀ tí mo ti. Mo kàn rọrùn fún obìnrin láti dẹnu ìfẹ́ fún. Alhamdulillah, pé gbogbo ẹ̀ náà wà padà rí bí mo ṣe fẹ́. Mẹ́ẹ̀ká ṣe mistake. Àwọn Yorùbá ní tíra ọ, wọ́n nínú ògbà láyé ògbà. Kò jẹ́ àlọ́bù mọ́mọ́ sálá. Ìyàwó àfàlùjá ó fún ọ̀rọ̀ ara ẹ̀ ló dẹnu kọ àlóbì. Ó wá fi gbogbo nǹkan tó ní ó fi sí sàkání àlóbì. Ó ti wà nínú mọ́sálá pé kì í ṣe tó lè jàmbá èèyàn. Kì í ṣọkùnrin burúkú, kì í ṣọkùnrin fìtínà, kì í ṣe ọkùnrin àdánù bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òde ìsìn. Oye, òbí náà lè bó ṣe wà ní ìtìlú wà gbàǹjà ẹgẹ́ bíi tí a Yorùbá. Òbí náà lè lẹ́nu kọ ọkùnrin. Àwọn akọ̀wò ṣe lẹ́sìn ní ṣé kì í ṣe lẹ́sìn ní. Ṣé ẹni tó mọ Ọlọ́run tó ń ṣe tó yàtọ̀ sọ́lọ́run? Tẹ́sí wá ti yàtọ̀ sí Islam. Ẹ̀sìn ni ló máa jẹ́ àṣẹ̀sìn. Tí Yorùbá mo tẹ̀lé mi ìtẹ̀lé ọ̀rọ̀ náà láti Ọgbọ́n tó lóòótọ́. Àlùkùrọ̀ ló náà rùn. Said, mo rí pé o pè mí sí kọ́nà ṣé kò sí. Abdulateef ó wà sórí gbogbo bá ṣe wà lásàlátù ẹ̀ ní òwà òkè. Nǹkan tí mò ń rò pọ̀ nípa lẹ́mìí náà gbà tí ilé ò sẹ́tù. Bọ̀tí bá ní ká dúró ní stíríìtì tá a ti ń ṣe àsàlátù yẹn gbogbo àwọn tó ń bọ̀ láti àsàlátù wọ́n máa bèrè àgbà kí lẹ̀ ń dúró sí náà kí lẹ̀ ń dúró ṣe ń fún mi wá sí ìgbà. Lórí ti ìtìjábà ni. Ìtìjábà. Bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ ló ti wọlé yóò ẹ̀gbẹ́ ara mi lẹ́yìn òṣètù kún un ló bóyá kó lọ́mọ́ mo wá fún yóò kan kéèjì mo fi èjì kún ẹ̀ta lọ́kàn tèmi pé kí n discharge by brain ni o wọ́n discharge ẹ̀ ọ̀pọ̀ ìpàkọ́ lẹ́ni a o wà ní òkè o mo ti ríṣẹ́ kan sílẹ̀ kan ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ni máa wálé o so ti bá change environment yẹn ọmọ bọ́ọ̀n bá ṣe rí máa lè wò sí bíbá ṣe rí. Saidi. Má tààyè má tààyè rárá torí ọmọ orú ọmọ tọmọ yẹn jẹ ọmọ pé ọmọ ẹlẹ́sìn lọmọ yẹn tó dẹ̀ níwà ó ṣẹ̀sìn ó tún níwà gbogbo ẹ̀ ló pèsè lára tí gbogbo ilé tí mo sọ fún ẹ lọ́jọ́ yẹn wípé bóyá òun ló fà á torí pé torí ó ti gbé ní ẹ̀ mo dẹ̀ sọ fún náà lọ́jọ́ yẹn náà wípé bóyá pé gbogbo ẹni mo fi sọ wípé òun ló fà á o mo sọ fún ẹ lọ́jọ́ yẹn o. Sọ ṣẹlẹ̀. Bí o ní pípé bẹ́ẹ̀ lè kú olè àti bẹ́ẹ̀ kú olè lọ́dún mo sọ fún ẹ̀kọ́ nìyẹn o. Ṣòro dáadáa o kó tó ṣe o, ó mọ̀ pọ́ mọ́ ẹ ọmọ gidi lọ́mọ yẹn o. Láti ó ní kí n gbé yẹ̀wò ní òní gbé mi gbogbo máa fọgbọ́n ṣe é bọ̀tì nínú fọgbọ́n ṣe mí yẹn òwe Yorùbá kan ni máa padà sí. Ó ní tó bá kọ wájú sí ẹ kó o tá. Ó ní tó bá tún kọ̀yìn sí ẹ ó ní kó o yìn. Ó tún bá kù wọ nìkan lójú ogun. bí a
Ọlá ń pa àwọn. Bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n jẹ́ amòye. Kọ́kọ́ ń ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta. So ọkọ̀ ló ṣe kí n sọ̀rọ̀ yẹn fún ẹ bí a ò lè mọ nǹkan tó bá mi sọ lórí ẹ̀. Lẹ́yìn ọjọ́ mẹ́ta iṣẹ́ mi rí bákan bákan. O get. Wá wò pé iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́ mo ti ń ṣe lọ́wọ́ rẹ̀ ni mo ti káwọn èèyàn síbẹ̀. Wọ́n kàn ní kí n kàn stop me. That reason you believe pé ogbon kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ wọ́n ní mi ò ṣe àwọn mi ò offend àwọn kí tó àkànṣe kí ni kí n fi iṣẹ́ yẹn sílẹ̀. èmi náà sọ mo ń ṣàkíyèsí ẹ wípé ó dà pé ìkọ̀kan ò lọ déédéé mọ́ because tó yọ̀rọ̀ yìí gangan ni mo ṣe wá ẹ wá mo ń ṣàkíyèsí àwọn kọ̀ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ó ìdíwọ̀ ìbàyẹn máa jọ ń flex tẹ́lẹ̀ ìdíwọ̀ ìbàyẹn máa jọ ń flex ẹ pé àjọ máa ń ṣe tẹ́lẹ̀ ó dà pé kọ̀ọ̀kan ti yàtọ̀ bó mi ò fẹnu sọ pé bí ìyàwó ẹ ló fà ó ṣùgbọ́n mo fẹ́ kí wọn náà kó ṣàkíyèsí ẹ wípé àtìgbà tí ó dà pé o ti fẹ́ ọmọ ẹ wọlé ó dà pé kọ̀ọ̀kan yẹn àtìgbà ẹnìkan fẹ́ lọ déédéé mọ́ ọ̀rẹ́ ṣé o ṣàkíyèsí ẹ. after all nígbà tí èrò nǹkan tó sọ yìí because mo dáhùn gbà pé time tí ìyàwó mi wọlé nǹkan lọ bá kan ṣá mo gbà pé ogun nǹkan láyé Ọlọ́run o get jẹ́ ká fi ọ̀rẹ́ mo ń ṣàkíyèsí kankan lẹ́nu ìgbà tó wọlé ọkọ yìí ó dà pé nǹkan ò lọ déédéé. Ọ̀rẹ́, I don't even understand. Really? Bá ní ó yé mi bàbá ńlá rọ ni even though ọkọ mi gan kò yé honestly kò yé rárá. Àwọn ò mọ̀ pé there is something fishy somewhere àwa wò bóyá bí situation Nigeria ṣe rí this time around níbi ẹ̀ làwa fọkàn sí. Díkẹ́ mi sọ nǹkan kan fún ẹ ara lílé mọ̀ lámù òdì òwèrè lára tó pé o. ṣọ́ra àwọn ẹlòmíì wọ́n máa rí nǹkan báyìí wọ́n ṣe bí pé àwọn ò rí wọn ò dẹ̀ ní sọ lójú ẹ̀ ẹ̀yẹn náà ti máa sọ wọ́n rò bí wọ́n á máa sọ pé bóyá ẹsẹ̀ ọmọge yẹn ni ò dá wọn ò dẹ̀ ní mọ̀ pé ilé alálùbáríkà ni wọ́n ti jáde. Èmi ò kú suspect anything since tó ti sími gbẹ́rẹ́ pàkọ́ǹsìn àtúmọ̀ bí tá máa darí àdúrà wa kọ. a gbọ́dọ̀ máa pera wa sákèésí o kò sí kó tájọ wà fúnra wa fún o. O ṣé ọ̀rẹ́ mi that's why. Fi kọ́gbọ́n àríkọ́gbọ́n. Nítorí ọ̀rọ̀ àbúrò ẹ̀ Istijaba tí mo ti torí ẹ̀ pì ẹ̀ Istijaba nǹkan tó wá sọ fún mi inú ilé bá mi sọ fún àǹtí ẹ̀. Sista ẹ wò nítorí ọ̀rọ̀ inú ilé mi ni o ọ̀rọ̀ yìí mò ń pè lówè ó ti ń la ronú tẹ́lẹ̀ mò ń pè situation Nigeria but at this moment ó ti di personal situation tẹ́lẹ̀ iṣẹ́ ọkọ mi kò lọ déédéé àní Nigeria ó wá ń kọ application gbogbo tó ń kọ application sí try again we give you a call we will call you back àti call you back àti try again àrí anything. Meanwhile ọ̀rẹ́mìlẹ̀ ti pè mí ṣàkíyèsí ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ èmi sọ fún ọ̀rẹ́ mi pé situation Nigeria but this moment wọ́n á ní kó ti kọjá situation Nigeria kan tó mú mi tọ ẹ̀yin ẹbí mi wá nìyẹn pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ o kó tó di pé àwọn èèyàn máa yọnu sí i. Sista mi ṣe ń gbàdúrà. Àbúrò mi ò lè ṣe kí n má gbàdúrà wákàtí 5 mi ò dí. Sista mi àdúrà yìí ò tí ì tó rárá o kò tí ì tó wákàtí 5 yẹn má jẹ́ kó dín rárá kò tí ì tó. mi ò lè ṣe kí n má kú fàdúrà. wọ́n sí. Ẹ wò bí ọ̀rẹ́ mi náà ṣe sọ nìyẹn tó ní àdúrà mi ò tó ejò nítorí olùwọ mú mi sí. wẹ́ nǹkan tá a máa ṣe kù màá tún kú fàdúrà ni mo dẹ̀ nígbàgbọ́ kí Ọlọ́run bá gbàdúrà. Bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé. mo rí pé o pè mí sí kọ́nà ṣé kò sí. Abdulateef ó wà sórí gbogbo bá ṣe wà lásàlátù yẹn mi ò wá òkè nǹkan tí mò ń rò pọ̀ nípa lẹ́mìí náà gbà tí ilé ò sẹ́tù wọ́n ti bá ní ká dúró ní stíríìtì tá a ti ń ṣe àsàlátù yẹn gbogbo àwọn tó ń bọ̀ láti àsàlátù àwọn àbẹ̀rẹ̀ àpá kí lẹ̀ ń dúró sí mẹ́wọ̀n kí lẹ̀ ń dúró ṣe ń fi mú ẹ wá sí ibà lórí ti Istijaba ni
ìsìjàmbá. bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ tó ti wọlé mi ò enjoy ara mi lẹ́yìn ò sẹ́tù nǹkan ló bẹ́yẹ kó lọ mọ́ mo wá fi ọkàn kéjì mo fi èjì kún ẹ̀ta lọ́kàn tèmi pé kí n discharge by brain mi o wọ́n discharge ẹ̀ ọ̀pọ̀ ìpàkàn lẹ́ni ha o wà ní òkè o mo ti ríṣẹ́ kan síbi kan o ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbẹ́ ẹ̀ẹ̀kan lóṣù mi máa wálé o so tí n bá change environment yẹn ọmọ bọ́ọ̀n bá ṣe rí máa lè wò sí bíbá ṣe rí. Saidi má tààyè o má tààyè rárá torí o mọ orú ọmọ tọmọ yẹn jẹ o mọ pé ọmọ ẹlẹ́sìn lọmọ yẹn tó dẹ̀ níwà ó ṣẹ̀sìn ó tún níwà gbogbo ẹ̀ ló pèsè lára ṣé gbogbo eléyìí tí mò ń sọ fún ẹ lọ́jọ́ yẹn wípé bóyá òun ló fà á torí ó ti délé ẹ̀ mo dẹ̀ sọ fún náà lọ́jọ́ yẹn náà wípé kò yẹ pé gbogbo ẹni mo fi sọ wípé òun ló fà á o mo sọ fún ẹ lọ́jọ́ yẹn o tó máa ń gbìyànjú wípé bí o fẹ́ lé kúrò lé àbí o fẹ́ kúrò lé fún un tọ́jú mo sọ fún ẹ kọ́ nìyẹn o tó o rò dáadáa o kó tó ṣe o ó mọ̀ pọ́ mọ́ ẹ ọmọ gidi lọ́mọ yẹn o. Lateef ó ní kí n gbé yẹ̀wò ní òní kí n lè gbogbo àwọn fọgbọ́n ṣe bọ̀tì inú fọgbọ́n ṣe mi yẹn òwe Yorùbá kan ni máa padà sí ó ní tó bá kọ wájú sí ẹ kó o ta ó ní tó bá tó kọ̀yìn sí ẹ ó ní kó o yìn ó tó bá kù wọ nìkan lójú ogun. ohun tó ṣẹlẹ̀ ó kọjá òye mi ó kọjá ọgbọ́n mi kò yí gbogbo òṣẹlẹ̀ yìí kò yẹ kó jẹ́ mi ọmọ aráyá máa ní ìyàwó ẹ̀yìn ẹlẹ́sìn òsì méjì ni adániwáyé ó bá jẹ́ tẹ̀ṣẹ̀ ni dárí ẹ̀ṣẹ̀ méjì mi pẹ̀lú ẹ̀gùn rẹ̀ nínú ayé mi iṣẹ́ ọkọ mi Olúwa bá mi gbé dìde. Ìsìjàmbá. Mọ́mí, mo ràn pé àti dẹ́yìn. Ó pé mo ti dẹ́yìn. Kí ni problem? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń rò? Mi ò rẹ́ni tì í. Ó kọ̀ wọ ẹ̀kọ́ wà lórí. Tí mo fi ń pè bí ẹ̀mẹ́wàá bí ẹ̀mẹ́ẹ̀dógún. Mo wà carried away. Kí ló carry tó ìwé? Jọ ọkọ mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ ká sọ wọ́n. Padà fún àníwà. Ọmọ ẹ̀ ń kọ́. Àlàáfíà ló wà mà. Ó mọ̀ ń rìn o. Kí ló ṣẹlẹ̀ mà? Ọ̀rẹ́ ẹ̀ má fẹ́ pa mí. Ọlọ́run ní jẹ́ kárí. Látijọ́ tí mo dẹ̀ ti mọ̀ tí mo ti mọ̀ wọ́n náà mi ò rí èèyàn kẹta lẹ́yìn yìí lẹ́yìn ẹ̀yin méjèèjì mo ti wà lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀ ó ti lé ní 3 hours tí mo ti ń pè ìsìjàmbá kò dá mi lóhùn àfìgbà tí mo pariwo ìsìjàmbá tó dàpọ̀ gbọ́ tèmi. ìsìjàmbá kí ló ń ṣe ẹ́ náà? ṣòro mi ò tó ronú ni ẹ wo bí iṣẹ́ ọkọ mi ṣe rí ọ̀rọ̀ iṣẹ́ ọkọ mi òun ló bother mind mi. Iṣẹ́ ọkọ ẹ̀ ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni ìyá ọkọ ẹ̀ dẹ̀ ń bẹ sọ̀rọ̀ látẹ̀kan títí ò dẹ̀ dá ìyá yẹn lóhùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kó dé má wo mi ìfọwọ́ ìyàwó mu o ọwọ́ ọmọ ni mo fi mú òun ni second born mi bó ṣe wo yìí lẹ́yìn ọkọ ẹ̀ òun ló tún kàn kí ni problem ẹ̀ ó nítorí ọkọ torí iṣẹ́ ọkọ ẹ̀ ṣé ó máa níyànjú lọ́wọ́ Ọlọ́run ó máa níyànjú. mọ́mí ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ fèmí àti ẹlẹ́ máa bá sọ̀rọ̀. kò ṣe o bá mi bá sọ̀rọ̀ èmi gbé ìkọ́lé náà kò sí wàhálà mọ́. Mọ́mí ṣé ilẹ̀ tó ń dáná ni. ṣé ọmọ wo ti gbà ó da ẹni tí mo ní kó dáná tó ń ronú. àwa jókòó sí di gáàsì àbùmọ̀ wá ní mo pọ̀ mọ́ lọ́mọ. èmi mo ń ṣoúnjẹ. àyèrè ìdààmú mi. àmì ò jàre. kí ló tó máa ń ṣe báyìí? kí ló tó máa ń ṣe báyìí? ó ní ìyàpò ẹ láìkì ẹ bàbá ọkọ ẹ náà láìkì ẹ ọkọ ẹ náà dẹ̀ tún láìkì ẹ pẹ̀lú kí ló tún wá fẹ́? Rukayat ọkọ ń sọ̀rọ̀ báyìí ni ó pé bóyá náà wọ́n máa chíjì sí yan tó bá ń bá báyìí lọ ó kàn ní má ronú náà. àwọn yẹn ẹ̀bọ̀ tọ́rọ̀ bá ti rí báyìí àdúrà la máa tẹ̀lé àwọn ìlú kọ́ ní solution. tí bá wọn bí kò ní solution. bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé. àwa náà mọ bí ìlú ìṣe rí o àfi kọ́ lọ́wọ́ bá máa ṣọ́ wa. àmì o
ọmọ mi ló sọ̀rọ̀ kan fún mi nípa ọ̀rọ̀ ọkọ ẹ̀. ẹ wo àwa náà mọ̀ pé bí gbogbo nǹkan ṣe rí ó lè jó òun ló fà àmọ́ gbogbo ìgbàgbọ́ wa ní pé ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ ní rọrùn lágbára ọlọ́run àti pé ọmọ mi ọmọ yín ni òun ni second born mi. ọmọ tí yín náà ọmọ mi náà ni kódà òun gan làkọ́ bí mi gan. bó ṣe gbọ́dọ̀ wà nìyẹn àdúrà yín àtàdúrà tèmi àkókò jẹ́ kádùrà wa gbà lórí wọn lágbára ọlọ́run. ẹ̀dẹ̀ wá wo láàárọ̀ lọ́sàn-án mo fi ń gbàdúrà fún wọn èmi nígbàgbọ́ pé ìyanu máa ṣẹlẹ̀ lórí wọn. akúkú ṣẹlẹ̀ àdúrà wa kúkú gbà akúkú ń gbà èmi náà kúkú dúró mò ń gbàdúrà ní ìdẹ̀fàdúrà ṣeré. ṣùgbọ́n mo nígbàgbọ́ níwájú ọlọ́run pé gbogbo nǹkan tó le ó bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run. àmọ́ ọjà náà máa jíṣẹ́ bí wúlá délé. ẹ jẹ́ kémi àtẹ̀yìn náà kábíjọ kó fàdúrà àdúrà wa gbà ó ẹ̀rọ àmà. bó bá ṣẹlẹ̀ sí ọ.